èmi ò lè bá yín mú olóyè Sunday Igboho ohun tẹ́ bá jọ ń fà ní kẹjọ yanjú ẹ̀. Èmi kọ́ mo sọ bẹ́ẹ̀ o, a gbọ́ pé yọkọlú kò wá tán bí ìyàwó gbọ́kàn sọ́lẹ̀ ọkọ yọké yọkúlú ẹ̀yin dípò yìí máa ń dára o, kábíyèsí Elédùmarè. Ọmọ Yorùbá ẹ súnmọ́ bíbá ìkẹ́ wa gbọ́, ẹ̀yin tẹ́ jẹ́ olólùfẹ́ bàbá wa Dr. Chief Sunday Adéníyì Adéyẹmọ Ìgbòho òòṣà owó baba Dami ẹkùn ọkọ Fúlàní àjànàkú kọjá mo rí nǹkan fìrí tabarin ká ní àrírin ẹmú ẹkì ẹran bí ó rẹ̀ kọ́. Ẹ̀yin èèyàn wa nǹkan kan ti ṣẹlẹ̀ bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí. Mo máa ń sọ fún yín pé táwọn information kan bá dé ọlọ́run máa ń fún mi lórí ọ̀fẹ́ àti kọ́kọ́ gbọ́. Eléyìí tèmi sọ yìí nísìn ẹ máa rí pé tó bá fi máa tó ọ̀la kọlà bọ́ọ̀tún la ó máa circulate everywhere. Bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí àwọn àgbààgbà kan ti pe meeting lórí ọ̀rọ̀ bàbá wa olóyè Sunday Igboho. Wọ́n ṣàwá gbogbo ọ̀nà tí ìjọba fi máa fìyà jẹ àkàrọmọdọ́mọ wọn láì ṣe bàbá wa. Àwọn àgbààgbà Yorùbá kan, àwọn àgbààgbà tó ń kó màálù fáwọn Fúlàní, ẹnùgbà tí bàbá wa olóyè Sunday Igboho tí wọ́n issue statement wọn issue yìí, àwọn àgbààgbà kan tí àgbà wọn ò tó lé tí wọ́n ra màálù tọkọ fún Fúlàní. Mi ì tí fẹ́ dárúkọ báyìí bọ̀tẹ́ bá ṣọ́ra àmọ́ wá dárúkọ yín. Wọ́n ní wọ́n pè pàdé wọ́n bá fẹ́ lọ rí bàbá. Wọ́n ní mo gbọ́ pé wọ́n ní bàbá Tinubu lé gbogbo wọn dànù ní pé kó ṣìkú ọlọ́pọlọ dúdú bíi tiyín lẹ́kùn bàbá Tinubu ni. Wọ́n ní bàbá yẹn lé wọn dànù ní pé ẹwọ́n tẹ́ bá jọ ń fà ní kẹjọ lọ́jọ́ kẹ́kọ́ sì dànù. Ẹ̀yin náà ẹ wò ó dẹ̀ yá mi lẹ́nu ṣá. Ẹ kó màálù fáwọn Fúlàní kọ̀ọ̀kan. Àwọn Fúlàní ń fi màálù yẹn wọ́n fi ń jẹ oko táwọn kan tí wọ́n yá. Kẹlòmíì wà owó èlé ló yá, ẹlòmíì wà nǹkan tó ní láyé lọ́rùn ẹ̀ ló fi dáko, ẹlòmíì wà kò lágbẹ̀kẹ̀lé kọ̀ọ̀kan níbì kọ̀ọ̀kan. Oko tẹ́ ń wò yẹn nìkan náà ni àgbékẹ̀lé tó ní. Ẹ̀yin wá kó màálù fún Fúlàní àwa lọ da màálù àdájẹ oko olóko. Tó bá sọ̀rọ̀ jù Fúlàní á mú wọn apá wọn tàbí kó sọ wọn dálábò ara. Ẹ̀yin tẹ́ kó màálù fún wọn mà ní jáde wá ti bẹ nípẹ̀ mọ́ ọkàn, ní jáde mọ́ bí ìpẹ́ mọ́ anything nípa ẹ̀. So ayọ̀ ti yín ìdùnnú ti yín ni bí àwọn Fúlàní bó ṣe ń wọlé tó ń pa àwọn èèyàn wa. Kí ló tẹ̀yìn ara bí ìdájú báyìí for crying out loud? Ṣèbá ọ̀pọ̀lọpọ̀ yín tẹ́ kó màálù fún Fúlàní, ọ̀pọ̀lọpọ̀ yín lẹ kàwé, ṣe ra ilẹ̀ kẹ́ ṣe ránṣì fún ara yín tàbí kẹ́ gba ọmọ Yorùbá síbẹ̀ torí pé ẹ nífẹ̀ẹ́ kẹ́ máa lu àwọn èèyàn bí ẹrú. Ẹ ti mọ̀ pé owó tẹ́ máa fún Fúlàní Yorùbá ò lè gba times 10 yẹn. Tí Fúlàní bá gba 10,000 Yorùbá máa gba 100,000. Ẹ wá torí kẹ̀kẹ́ gbà wọn Fúlàní ẹ ń sin màálù nìyẹn. Ẹ lè róúnjẹ fún màálù kò máa jẹ. Ẹ wá ń fi màálù tẹ̀yìn tà tẹ kó fáwọn Fúlàní. Ẹ fi ń dẹ̀mí àwa ọmọ Yorùbá légbodò. Ẹ ń gbọ́ pé wọ́n pa ọba lọ́tún, wọ́n pa ọba lọ́sì, wọ́n pa dúdú, wọ́n pa pupa, wọ́n pa kíkúrú, wọ́n pa gígùn, wọ́n pa everybody, wọ́n pa gíga. Ẹ ò máa rí kankan ṣe sí. Ẹ wo àrà táwọn Fúlàní tó ń fi wá dá nítorí ọmọ páwọn ní backup ìkọ̀kọ́ náà bàbá wa tẹ̀ ń sin màálù. Ọmọ páwọn ní backup yín. Wọ́n wá ń lo opportunity màálù tó ń bá yín dà, wọ́n fi ń dá ẹ̀mí àwa ọmọ Yorùbá légbodò. Èèyàn náà ń ta màálù á gbé K47 dání
èèyàn náà ta màálù á gbé RPG dání, èèyàn ní màálù lòún dà á gbé revolver dání, á gbé machine gun dání. Ẹ sọ fún mi, ṣé màálù ló ń dà yẹn? Ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin èèyàn wa tẹ́ ń sin màálù tẹ́ kó fáwọn Fúlàní, ẹ̀yin gangan lálábọ̀dé, ẹ tún wá ṣèyẹn nìyẹn, àṣírí yóò tù. Ẹ wá lọ, àwa gbọ́ pé wọ́n ní ẹ lọ bá bàbá wa Bọ́lá Ahmed Tinubu. Ẹ mọ̀ pé ẹni téèyàn bá lé tí ò bá ba èèyàn máa ń filẹ̀ ni. Ẹni tó lóhùn ò bá dé mú, ẹ̀dá Ọlọ́run kankan ò lè mú. Ẹni tó lóhùn ò bá filẹ̀ fọ́tà láti mú, ọ̀tá ò lè mú. Ẹ mà ti ń lé bàbá yìí tipẹ́tipẹ́, ẹ mà ti ń gbógun ti ọmọ Adéyẹmọ tipẹ́tipẹ́. Gbogbo àwọn sáìn tẹ́ ẹ̀ rí, ó jẹ́ kẹ́ mọ̀ pé sign of error ni, pé ó jẹ́ kẹ́ ti mọ̀ pé Ọlọ́run jẹ́ kó máa yé yín pé eléyìí ẹni àmì òróró mi ni. Àbí kílẹ̀ tí dánwò ṣé bọ́lẹ̀ tí ìwú nítorí tiwọn ni, ètùtù lẹ́yìn tí gbé ni, ògùn lẹ́yìn tí ìsà ni, kílẹ̀ tí ìsà sí bàbá yìí. Kí wá wá tí a ti ẹ̀kéré ìgan amọ̀ tá à ń fara gbà on a daily basis, Ọlọ́run ló ń kó wa yọ. Kàmá ìtí wàá sọ fún ọmọ Adéyẹmọ, ẹ wá kóra yín jọ, kẹ wá pàdé àpòpọ̀ pẹ̀lú àwọn Fúlàní, pẹ̀lú àwọn Miyetti Allah, kẹ wá lọ fẹjọ́ sùn president. Ṣé o pé president kú lórí ni? Tinubu ò kú lórí. Tinubu mọ̀ pé gbogbo àwa ọmọ Yorùbá ọ̀kan ṣoṣo ni wá. Ẹ̀yin tí ẹ̀dẹ̀ ń kó màálù fún wọn yìí, kí ni impact yín nílẹ̀ Yorùbá? Ẹ ò ní impact kankan nílẹ̀ Yorùbá, ẹ tún kógun jà wá. Àfàìmọ̀ gan mi ìṣúọ̀ pé ọmọ Yorùbá gan ni yín. Torí ẹni tó bá jẹ́ ọmọ Yorùbá kò ní la ojú ẹ̀ lẹ̀ kíkọ tó ń ṣẹlẹ̀ yìí máa ṣẹlẹ̀. Original ọmọ Yorùbá kò ní wo Fúlàní kó máa yìnbọn pa ọmọ ìyá ẹ̀ báyìí, tó dẹ̀ jẹ́ pé insurance yín ló ń cover ẹ̀. Ṣẹ́mọ̀pá ti máa ń sọ̀rọ̀ ìtìpẹ́tìpẹ́ pé àwọn Fúlàní tí wọ́n bá ní alágbẹ̀kẹ̀lé tó strong, wọn ní máa ṣe ohun tí wọ́n ń ṣe yìí. Bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí, àwọn àgbààgbà kọ̀ọ̀kan nílẹ̀ Yorùbá wọ́n kóra wọn jọ pẹ̀lú àwọn àgbààgbà Miyetti Allah. Wọ́n lọ fẹjọ́ agbọ́ ni o pé wọ́n lọ fẹjọ́ sùn bàbá Bọ́lá Ahmed Tinubu, kọ́ lọ fẹjọ́ Ìgbòho sùn pé torí Chief Sunday Ìgbòho sọ wípé kọ́ fi pé ní kí Fúlàní fi Òkè Ògùn lẹ̀. Wọ́n ní ẹ̀yin Fúlàní tẹ̀ ń jiyàn gbé, almost gbogbo yín náà lẹ̀ ń hùwà burúkú, ìkan náà ni gbogbo yín. Wọ́n lè sọ nìyẹn, ẹni tí ẹ̀yin tẹ̀ ń jiyàn gbé lókè Ògùn, ẹ̀yin tẹ̀ ń ṣoríṣiríṣi, wọ́n náwọn ọ̀rọ̀ yìí kẹfìlú yẹn lẹ̀. Ẹ̀yin àgbààgbà kọ̀ọ̀kan wá ń fò síta, wá lọ gbé ìgbésẹ̀. Kí lẹ fẹ́ fọmọ Adéyẹmọ ṣe? Bàálù tó ti fò lẹ́ ṣẹ́wọ́ sí. Mo fi Ọlọ́run búra fún yín, bàálù tó ti fò òun lẹ́ ṣẹ́wọ́ sí. Kí lẹ fẹjọ́ wọn sùn sí? Ṣé ohun táwọn Fúlàní yìí ṣe tó dáa ni? Tó bá jẹ́ pé ẹ̀yin tẹ́ kó màálù fún wọn, tó bá jẹ́ pé àwọn ọmọ yín, tó bá jẹ́ àwọn ọmọ yín ni àwọn Fúlàní yẹn ń jí gbé tí wọ́n ń pa nífọ̀nà ìfọ̀nṣu, ṣe máa dákẹ́? Tó bá jẹ́ pé ìyàwó yín ni àwọn obìnrin táwọn Fúlàní lọ ń ká mọ́lé tó wọn máa bá wọn sùn, tí wọ́n dẹ̀ máa ní kọ́kọ́ wọn máa fàtẹ́gùn, tó bá jẹ́ pé ẹ̀yin tẹ́ ń kó màálù fún wọn yìí, tó bá jẹ́ ilẹ̀ wà ní situation yẹn, ṣé ẹ máa dákẹ́? A dẹ̀ ń sọ fún yín, afẹnusọ, afojúsọ, afarasọ, afi gbogbo ẹ̀ sọ, still yet ẹ gbọ́. Nísìnyí báyìí tí ẹ ti wá lọ bá Àbájágàbá tí wọ́n ti ní kí gbogbo yín kó sì dànù, kí lẹ fẹ́ ṣe sí? Ẹ mọ̀ pé ojú ló ń kọ́ bòjì, òun ń bọ̀ ń bẹ́ẹ̀. Mo fi Ọlọ́run búra fún yín, ojú ló ń kọ́ bòjì, òun ń bọ̀ ń bẹ́ẹ̀. Ẹ mọ̀ ọ̀pọ̀lọpọ̀ yín tí wọ́n bá ń sin màálù yìí, ẹ mọ̀ pé àwọn pípù yìí
àwọn fún ara wọn gan ló máa tún padà ṣe jàǹbá fún yín. Èèyàn ní bá Fúlàní dòwò pọ̀ kó má kábàámọ̀ ayé, kó má paṣọ ayé. Ẹ bá mi share fídíò ní gbogbo ibi tó ẹ kó dé. Kẹ́ bá mi kọ sí comment section. Ṣé ohun táwọn àgbààgbà yìí ṣé ohun tó bá làákàyè mu ni? Ẹ ò rí nǹkankan tó dáa kí ẹ tiẹ̀ ṣe fún bàbá yẹn. Ládùúrú wàhálà tí bàbá yìí ṣe nílẹ̀ Yorùbá, ẹ wá torí pé ẹ lágbára ẹ nípò, ẹ fẹ́ silent wọn kí business as usual kí ó lè máa tẹ̀síwájú. Ọmọ Yorùbá, ṣe rí àwọn kan wà tó jẹ́ pé wọ́n wà lára major problem wa. Ní kankan tí a lè ṣe fún wọn o, but àwa ò ní dákẹ́. Ó sì máa dé stage tá a máa dárúkọ yín lẹ́yọ kọ̀ọ̀kan. Inú ẹ̀yin tẹ́ ń sin màálù, tẹ́ ń fojoojúmọ́ kó àwọn Fúlàní wọlé yìí. Ní kéèyàn má sin màálù. Ẹni tó bá fẹ́ ṣòwò màálù mọ̀ pé ó fẹ́ ṣe òwò ni. Kò sí Yorùbá tó máa ń ṣe òwò pẹ̀lú orí tí ó pè. Òwò orí tí ó pè ní òwò tí ẹ̀ ń ṣe yìí. Ẹ̀ ń ta màálù millions of money. Kò sẹ́ni tó ń bá yín pín. Then ó ṣe wá jẹ́ problem fún yín láti ra oúnjẹ fún. Ẹ̀yin nìkan lè dá pín owó yín. Then ó jẹ́ kí ẹ lè dá tọ́jú ẹran yín. Ẹ jẹ́ kí n sọ ọkọ fún yín. Ibi tẹ́ ẹ lọ yẹn kò sọ́nà bẹ́ẹ̀. Ẹ lọ jáwọ́ lórí ọ̀rọ̀ àwa ọmọ Yorùbá nation. Ẹ lọ jáwọ́ lórí ọ̀rọ̀ bàbá wa olóyè Sunday Igboho. Now ṣe rí àwọn tó ń fìyà jẹ wá nílẹ̀ Yorùbá, ọ̀pọ̀lọpọ̀ wọn àwọn tó yẹ ká sá lọ bá ni. Mo fi Ọlọ́run búra fún yín. Ẹni agbójú okùn lé ò jẹ ni agba. Ọ̀pọ̀lọpọ̀ àwọn tó ní màálù tó ń sin màálù yìí, àwọn not all of them, some of them, àwọn tó yẹ ká sá lọ bá ilẹ̀ Yorùbá ni. Àwọn gangan ni wọ́n wà dìkìní. Kàwádẹ́ mọ̀ pé tá a lọ bá lọ àbọ̀ ń bọ̀. Ṣèbẹ́rì tó ṣẹlẹ̀ sí Governor Zulum sí. Mo máa ń sọ fún yín pàwọn ará bíi Ọlọ́run mọ bó ṣe ń jẹ wọ́n níyà. Governor Zulum, ṣé Zulum ní ṣá? I think ṣé Zulum ní ṣá? Bí Zulum àbí Zuma. Ìkọ́nà gọ́ọ̀nà ilẹ̀ Haúsá. Ọmọ ẹ ti gún ọ̀pá ní India báyìí. Ó ti ń fèsì murder case. Ṣẹ̀rìbọ́n náà ṣe fìyà tiẹ̀ jẹ́ báyìí. Owó aráàlú tó fi wọ́n mọ ní skul ní India, tọ́mọ ò lè dúró Nàìjíríà. Ọmọ ti rẹ́wọ̀n rí báyìí. Bọ́ọ̀lù ti máa pín kárí gbogbo yín nìyẹn. Torí ẹ̀ fìyà jẹ wá. Kí la ṣe tá a fi dìsá gbogbo nǹkan tẹ̀ ń ṣe fún wa yìí? Ẹ̀yin tó yẹ ká máa pè ní bàbá, ká máa sátọ̀ yìí wá. Ẹ̀yin gọ́gọ́gọ́gọ́gọ́ lẹ tí wá ń lékún sọ́pọ̀lọpọ̀ wa. Kẹjá dókè polówó ọjà. Bitter tea ẹkùn tí ń wọ̀yá àjà pẹ̀lú àwọn kíndìnrín tó ní stone nínú, ìyẹn kidney stone, yóò mẹ́ẹ̀tì ẹ̀ tẹ́sí yádànù nínú àgọ́ ara yín. Òun kan náà ló ṣiṣẹ́ fún liver, ìyẹn àìsàn jẹ̀dọ̀jẹ̀dọ̀. A sì tún máa ṣiṣẹ́ fún ààtì, ìyẹn ìṣòro àìlèmí sókè sódò dáadáa. La bitter tea ló tún ṣiṣẹ́ fún ìkúnpá gíga, ìyẹn high blood pressure. Bákan náà gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá ní ìṣòro ìsétọ̀ tí a mọ̀ sí prostate cancer, gbogbo àwọn àìsàn tá a là kalẹ̀ yìí pátápátá òun ni La Aba bitter tea yóò bá wà yá àjà. Ìṣòro ara ríro ńkọ́? La bitter tea òun ni kẹ́ ẹ gbẹlura láti wá rí egbòogi La bitter tea rà. Àbí tẹ́ ẹ bá fẹ́ mọ ibi tí wọ́n tẹ̀dó sí, ẹ mẹ́sẹ̀gì wọn lórí àwọn WhatsApp numbers yìí +44742527137 àbí àwọn Nigeria numbers yìí 08033194355 tàbí 08026265000. Kò bára rí ẹ̀rí inú ẹ̀jẹ̀ ti kàn jẹ̀gbọ̀n lọ́wọ́ La bitter tea gbẹ̀lura kò rí yàtọ̀ bẹ̀. Káàbọ̀ padà yìí ènìyàn wa. La bitter tea ó jẹ́ egbòogi tó dáa fún bóyá òun wá pẹ́ lórí ẹ̀, òun wá dojú, òun wá òun diabetes, òun oògùn tọ̀ sugar, liver problem, heart problem, anything tó bá ti jọmọ́ rẹ̀ àgbo pé La bitter tea. Now
bí a ṣe ń sọ lọ ọmọ Yorùbá bàbá wa Awólọ́wọ̀ ti sọ̀rọ̀ kan tó lọ wọ́n ní tó bá yá àwa la máa jà fúnra wa torí ẹnìkankan ò ní wá láti sánmọ̀ tó máa wá jà fúnra wa àwa fún ara wa la máa determine future wa. Inú ẹ̀ wò sáwọn tá a fẹ́ gbójúlé rèé àwọn tá a fẹ́ gbójúlé tó jẹ́ pé bí kẹ́ni ẹni tó ń jà fáwọn ọmọ Yorùbá bí kẹ́ni ẹ sọ pé òun ò ṣe wọ́n ló fojoojúmọ́ ṣe wọ́n bí kò ṣàṣù bàbá yẹn bí kò ṣàwọn nǹkan ṣe fún bàbá yẹn àìmọye àwọn nǹkan tí wọ́n ti máa ṣe sí bàbá yẹn tó ẹpọ́ lọ́wọ́ kan ń gbọ̀n dànù tí àwa ìta tí a bá lè máa rí daily spiritual attack kí wàá ní ká wá sọ fáwọn by now ó jẹ́ kẹ́tì lọ jáwọ́ kẹ́tì lọ gbogbo energy tẹ̀ ń lò láti fẹ́ fi gbé wa ṣubú yẹn ó jẹ́ kẹ́ channel energy yẹn kí ẹ fi ronú bẹ́ẹ̀ ṣe máa ṣe bí ẹ ṣe máa ralẹ̀ tẹ́ máa ṣe rántí tẹ́ máa fi sí màálù tẹ̀ ń sìn ní. In the first place ṣé ó tiẹ̀ jẹ́ ká máa jẹ màálù tó jẹ́ pàìmọye fídíò tá a ti rí táwọn Fúlàní ń bá màálù sùn live and direct. Ọmọ Yorùbá ẹ lọ dira mò ń tẹnumọ́ kẹ́rí pé almost every day mo máa ń sọ ẹ lọ dira lọ jàmàlà kó jẹ ewédú my brother my sister kẹ̀yìn àti bàbá mi ẹ jẹ́ ká máa wà ní ìmúrasílẹ̀ ní gbogbo ìgbà torí ẹ̀ mo fi máa ń sọ̀rọ̀ bàbá Máyégún. ògbénu omi ríran tẹja ògbólógbé gúngún ní dún tàbàtàbà nínú aṣọ ògbólógbò oníṣègùn ìbílẹ̀ kan bẹ nílẹ̀ Yorùbá tọmọ tì fún tẹ̀dọ̀ ewé àti olóyè Máyégún adífá bíi ẹni wẹjú aníkúlápó agbọ́sẹ̀sẹ̀ fámọlé agbẹ́ǹkùlémọye olùtọ́wù ogun àìrọ́mọbí ní tiẹ̀ ní ogun àìrálàánú ló ń bá ayé rẹ̀ wọ̀dì mú àrùn ọjọ́ pípẹ́ ló ń bá ọwọ́ jàǹkadì káṣiṣẹ́ bíi erin jẹ̀jẹ̀ ìlérí ogun àmúbọ̀ ọkọ àmúbọ̀ aya ní tiẹ̀ ní tàbí ogun afiniṣẹ̀ṣẹ̀ níwájú olóore èyíkéyìí ogun tàbí àìsàn tó máa ń bá ayé rẹ̀ jà tètè máa bọ̀ wá sọ́dọ̀ olóyè Máyégún adífábí ẹni wẹjú abólórí bẹ̀rí abániyẹ̀ràwọ̀ ẹni wò aníkúlápó àgbàlagbà ọ̀jìmì tó mọ orúkọ tí wọ́n ń pe àwọn ìyá mi àgbà fún àyẹ̀wò tàbí ìmọ̀ràn ẹ pè sórí nọ́mbà yìí 08023940939 08023940939 báṣẹ́ bá mú mi àjò dànù bí gèrè bá mú mi àjò dànù tilé tọ̀nà la fi ń jo lóńgìní tètè máa bọ̀ wá sọ́dọ̀ olóyè Máyégún adífábí ẹni wẹjú kógun ayé rẹ̀ ó dà fíẹ́yìn. kó máa bàyà láì tó fi ń jà láláì dẹ́kun tán dá ẹlẹ́kun tó gbọ́ ó ní pé orúkọ ìpìlẹ̀ yín ti jọ yàtọ̀. tí mi bá pàdé àbúrò mi tí kì bá ṣe wípé bóyá ìyá ti pa á pọ̀ àbí àtijọ́ súnmọ́ ara pé bí àwọn tí ìrìn àjò mi wálé wọn àbí mo wá mi gan tá a bá pàdé tá à ń jàjà àìkú ọmọ inú ilé wa ni yóò máa lóun jẹ́ Ayọ̀délé yóò ní òun jẹ́ Múyìwá mi ní mọ̀ wípé àbíkọ́ pé òun jẹ́ Emmanuel má pẹ̀rẹ̀ kọ́ gẹ́gẹ́ bí orí tó sọ á sì máa bára wa jà ilé kan náà ti bí wa á ti rìnrìn àjò lọ sí Ìbàdàn àwọn ìdílé wa ní ìdílé wa ní ilé Adébísí níbi èèyàn pọ̀ bẹ́ẹ̀ mo sì gbé pẹ̀lú fún ọdún mẹ́fà pẹ̀lú bọ̀dá kan a sì sọ̀rọ̀ débẹ̀ rí wípé àwọn náà sọ mọ́ ilé Adébísí níbi kan nígbà tí mo kúrò lọ́dọ̀ bọ̀dá mo gbọ́dọ̀ rẹ̀ fọdún mẹ́fà ni o wọ́n sọ̀rọ̀ pé sọ̀rọ̀ ọjọ́ kan wọ́n dárúkọ ilé Adébísí níbi kan àánú ọ̀tútù mo ní mo ti wá pẹ̀lú yín ẹ̀sọ́ débẹ̀ yìí ó ń bá mi ṣe jẹ́ mo ní bàbá mi sọ fún mi wípé àwa náà tan mọ́lé náà níjọ́ náà mo pinnu pé kò sí nǹkan tí ọmọ Yorùbá lè ṣe fún mi ní bàjá mo wá padà ń béèrè àwọn orúkọ nìsín kí ni ìtumọ̀ Muftau ọ̀pọ̀lọpọ̀ orúkọ òkèèrè wà tẹ̀yìn ìyá wa ń sọ ọmọ tínú yín dùn ṣùgbọ́n ẹ̀ mọ̀ túmọ̀ rẹ̀ Muftau tó máa sọ̀tọ̀ Muftau fún yín nígbà táwọn èèyàn béèrè àwọn bàbá tán gbé ẹ̀sìn fún wọn béèrè ẹ kàn gba ẹ̀sìn ẹ gba orúkọ àwọn ọmọ ti dé lónìí afẹ́ béèrè ìbéèrè òbí wa a ti rí i pé nǹkan tó sọ lórí yín kò ṣe é yí padà mọ́ ṣùgbọ́n ti wá rọrùn láti yí ẹ má jẹ́ ká ba ògo ọ̀la wa jẹ́ mọ́ àwọn ọmọ ìyá méjì ti di ọ̀tá nítorí ẹ̀sìn wọ́n ti ń para wọn nítorí ẹ̀sìn kìrìsìtẹ́nì ò fẹ́ fẹ́ mùsùlùmí mọ́ mùsùlùmí ò fẹ́ fẹ́ kìrìsìtẹ́nì mọ́ tá a bá wí tán ẹ sọ pé ẹ rí Ọlọ́run ẹ rí nǹkan kan o gbogbo ẹnikẹ́ni tí ọmọ nìyẹn bá ti sọnù kò sí nǹkan tó ń jẹ́ ẹ̀sìn tẹ́lẹ̀tẹ́lẹ̀ àti kìrìsìtẹ́nì àti mùsùlùmí wípé ànábì kan ti ṣe kíní kan irọ́ ló ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tó bá ní ànábì kan Ábúráhámù tán pè ní Ibrahim òun ni ó ṣe ìpìlẹ̀ àwọn ní ìpìlẹ̀ kìrìsìtẹ́nì àti mùsùlùmí òun ló fẹ́ ìyàwó kan tí tó fi ọmọ ọ̀dọ̀ ọmọ ìyàwó òun náà kọ́ Káàbà ọmọ ìyálé tó jọmọ Sérà òun náà kọ́ Jerusalem ṣẹ́rí pọ̀ mọ̀ bákan nìyẹn
àwọn àáfàá bíbá yìí àti pásítọ̀ bíbá yìí sì ń ya wèrè nítorí àwọn ọmọ ìyá kan wọ́n ti fi orúkọ dàwárú tí mùsùlùmí bá fẹ́ fẹ́ kìrìsìtẹ́nì á ní tó àǹfò ní yí orúkọ rẹ padà àní fi ọ ẹ wàá yí padà bó o bá yí tó bá ń ṣẹ̀sìn rẹ kò tún nǹkan kò mú nǹkan kan dání inú kìrìsìtẹ́nì ló ti jáde kìrìsìtẹ́nì mùsùlùmí kankan náà ni ẹ lọ́ọ́ wo ìtàn báíbù náà tó kọ kùránì ó ti lọ́dọ̀ gbọ́n ọdún méjì ìtàn ayé wọn náà kọ sínú rẹ̀ inú bíbélì náà ti kọ kùránì gbogbo nǹkan lọ́wọ́ abẹ á kàn yọ àwọn orúkọ padà ní. tẹ bá rí màá parí nìsín káàkiri sòtọrọ tẹ bá rí Emmanuel wọn á rí nínú ti mùsùlùmí náà tẹ bá rí Isaac Isiaka Abrahamu Ibrahim Joseph Yusuf àwọn agbára wa síra wa àti ẹkùnrin wa pé now ní tó máa Farouk tó wà mẹ bàbá mi fún mi àjọ yanjú àwọn ọ̀rọ̀ kan mo ní orúkọ tẹ ẹ fún àwà pàápàá jù tẹ sọ mí ìsàyè kí ni ìfẹ́ ìsàyè ìgbìmọ̀ ẹ sọ mí lórúkọ kan jọ kan kí lórúkọ tẹ sọ mí ẹ sọ pé rẹ̀ mí lẹ́kún kò síbi tẹ́ ẹ̀ ti dárúkọ Yorùbá kò sí orílẹ̀-èdè tí Yorùbá ò sí ṣùgbọ́n torí orúkọ tá à ń jẹ́ yìí ọmọ Yorùbá ń dààmú tẹ́ ẹ bá dé ìta ọmọ Yorùbá ń fòrò ojúkọ ẹ̀dá torí Ọlọ́run ọmọ Yorùbá ń fòrò ẹjọ́ torí Ọlọ́run Farouk kan fún àyè mo ní bàbá mi kí ni orí tí mo rúkọ Farouk tẹ̀ fún ọ Mufta kọ́kọ́rọ́ ló ń jẹ́lẹ̀ Ajara òkúta Mistura àti kí ló fi ń wọ nǹkan wọ́n sọ ọ́ lọ́mọ orúkọ dáadáa rí pé ègún ti dé ni ọmọ Yorùbá ọmọ aládé ń dààmú gbogbo òdílé Yorùbá ọmọ aládé ni wá ọ̀rẹ́ tó fẹ́ sòótọ́ mọ́ tí kìí sẹ́wọ́n fẹ́ sòótọ́ yóò máa bẹ̀rù mùsùlùmí tí mùsùlùmí fẹ́ sọ̀rọ̀ yóò máa bẹ̀rù kìrìsìtẹ́nì ẹ wá ń pín wa mọ́wọ́ ẹ jẹ́ ká múra lọ́mọ ìyá Emmanuel Tefanisi mo wá ń wà túmọ̀ kí ni ìtumọ̀ Emmanuel mo ti béèrè túmọ̀ Farouk bá bá ń sọ wọn ní ìtumọ̀ kan sọ wọn ní àbá kan ti jẹ́ bẹ́ẹ̀ rí ẹ tó jẹ́ bẹ́ẹ̀ ìran tó jẹ́ bẹ́ẹ̀ rí ẹ mọ̀ nítorí sọ ni gbogbo ìran pátá ló ń bọ òòṣà bí sí yìí wọn kó mẹ táwọn pé wọn ń bọ òòṣà wọn ń sin ojú bọba wọn ń sin àwọn tọ́tọ̀ ẹsẹ̀ wọn wá sáyé mo ti gbọ́ yìí sà àti Jerusalem ni o àti kíní kan ni òfin kẹ́kẹ́ náà ni now Emmanuel ìtumọ̀ Emmanuel ni pé ẹni tó ń sin Ọlọ́run. God is with us. God is with us. Now why can't we give the name in Yoruba language to our children? Ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ẹ ṣé mo dúpẹ́ mo ti parí lọ́dàdì ẹ bá wa sọ ìfẹ́ ò sí mọ́ láàrin ọmọ aládé o ọmọ aládé ni ọgbọ Yorùbá ẹ fi ìfẹ́ sí àárín wa mo dúpẹ́ sọ tó látẹ̀kan ẹ sọ pé tó wọn sí pé ẹ fi ìfẹ́ ọmọ Yorùbá ò ní ti ara wọn mọ́ o ibi tá a ti rí àtijọ́ àjọ ń jẹ àmàlà àtijọ́ ń para lájọ́ kí ya bí ní kí lójoojúmọ́ wọn ò ní ti ara wọn o gbogbo ẹjọ́ àti ti nífẹ̀ẹ́ kò lè bọ́ọ̀lù pàdé pẹ̀lú ìṣòro tọ̀ kò ní bẹ́ẹ̀ lọ ẹ ṣàlùfẹ́. yóò kó dọ́dọ̀ àwọn àgbààgbà ilẹ̀ Yorùbá kọ̀ọ̀kan tó bá pọ́sibù gbogbo wọn ẹ̀yin tẹ́ bá súnmọ́ àwọn baálé àdúgbò ẹ sẹ́ndì fídíò yìí sí wọn a máa dúpẹ́ o Ọlọ́run ló máa ní kí èèyàn bí bàbá wa Pòfẹ́sọ Adébánjí Akíntóyè kọ́ wá là wá lójú Ọlọ́run ló ní kí bàbá wa olóyè Sunday Adéníyì Adéyẹmọ Ìgbòho Òòṣà adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run gbé wọn dìde fún wa if not àwọn àṣírí tó ń tú yìí kò bá má máa tú ọmọ Yorùbá aláàánú wa ni bàbá Akíntóyè aláàánú wa ni Chief Sunday Ìgbòho tẹ́ bá agree pẹ̀lú mi kẹ́ ẹ máa kọ sí comment section kó tọ́ ni mo sọ ẹ bá mi share fídíò yìí gbogbo wa la mọ̀ wípé right from time àwa ọmọ Nàìjíríà ọ̀pọ̀lọpọ̀ wa a ò mọ̀ pé a ní àǹfààní àti sọ pé a fẹ́ lọ kábíyèsí Elédùmarè ká ní pé a ò sọ pé a fẹ́ lọ irú àwọn àṣírí tí mo fẹ́ tú fún yín yìí kò ní ṣe tú torí mi gan mi ní ronú lọ́bẹ̀ kádẹ́tù dúpẹ́ lọ́wọ́ social media tó jẹ́ kí a lot of things kó wá expose social media tanná sọ́pọ̀lọpọ̀ nǹkan bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ mo ní fídíò kan lọ́wọ́ kò kí ń ṣe pé èmi ni mo ṣe fídíò yìí
ṣùgbọ́n wọ́n jù sí circulation, mo rí ní circulation. Gẹ́gẹ́ bí mo máa ń sọ fún yín, kò kí ń ṣọ̀rọ̀ fọ́ńbù. Àtàárọ̀ mi àtọ̀sán mi àtàlẹ́ mi Yorùbá ni mo fi ń ronú. Ilẹ̀ Yorùbá bá ṣe máa bọ́ lóko ẹrú. Tẹ́ bá dẹ̀ wo àwọn nǹkan tí mo ṣe lórí mídíà yìí, ẹ máa rí wípé àwọn nǹkan tí ọ̀pọ̀lọpọ̀ Nigerian news tí wọ́n lè gbé jáde fún yín, èmi ń gbé jáde. Tí bá ti receive àwọn intel nǹkan báyìí ni wọ́n gbọ́ pé ó ṣẹlẹ̀ níbi báyìí, wọ́n á sáré fún mi, màá sáré jáde, màá sáré jẹ́ kí gbogbo ayé mọ̀. Ṣé rí àwọn báńdíìtì tó ń pariwo láti jọjọ́ yìí tí ó tàn? Mo máa ń sọ fún yín, mo ní ó ní ọwọ́ àwọn ọ̀pọ̀lọpọ̀ alágbára lọ́wọ́. Àwọn olówó ń ṣe wá, àwọn olóṣèlú ń ṣe wá, ẹ̀yin tí àtújọ́ ń jẹ wá, ẹ tún ṣe wá. Kábíyèsí Elédùmarè. Ta ni ò bá sowọ́pọ̀ pẹ̀lú wa bí ò ń ṣe ẹ̀yin tí ẹ̀tẹ̀jágbàgbà nùlù àti ẹ̀yin tí àjọ ń jẹ̀yà. Fídíò tí mo fẹ́ play yìí it speak a lot. Ó jẹ́ ká mọ̀ wípé kò sí nǹkan tọ́mọ Yorùbá lè ṣe lẹ́yìn tá a bá pín àṣírí ayé ni. Kò dẹ̀ ń ṣẹni tó mú yìí nìkan ló ń ṣe nǹkan yìí, wọ́n pọ̀ bẹ́ẹ̀. Òun làwa ṣe ń pariwo ní gbogbo ìgbà tí wọ́n mú àwọn afẹ̀míṣòfò yìí tó máa ní repentant kìíní kan tó ṣàn fún olóríṣiríṣi orúkọ. Ibo lẹ ti gbọ́ pé afẹ̀míṣòfò ó ń rìpẹ́ǹtì rí? Now fídíò kan bọ́ sí mi lọ́wọ́ sí i, ẹ bá mi pín ètò ìmúfi Ọlọ́run bẹ̀ yín. A fẹ́ jẹ́ kí gbogbo ayé rí fídíò yìí. Ẹ bá wa táàgì international communities, ẹ bá wa táàgì UNPO, ẹ bá wa táàgì UN, ẹ bá wa táàgì ECOWAS, ẹ bá wa táàgì AU, ẹ bá wa táàgì gbogbo àwọn international communities tí ẹ mọ̀ tó ń gbọ́ ariwo tá à ń pa yìí. Bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí, mo ti fẹ́ play fídíò yẹn. Nígbà tí mo rí fídíò yìí, mo bẹ̀rẹ̀ sí ní sunkún tí ò ṣe ẹkún kékeré. Tẹ́ bá wojú mi rẹ̀ máa yẹ kó pọ́n. Kò ṣe pé mi ìrorun sùn, mo kúkú rorun sùn, ṣùgbọ́n oorun ni. Ṣùgbọ́n nǹkan tó ṣẹlẹ̀ lẹ̀ Yorùbá yìí kò ní jẹ́ kéèyàn lè sùn. Kábíyèsí Elédùmarè, ẹ bá mi pín fídíò yìí. Nísìnyí báyìí mo nígbàgbọ́ pé ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin tí mo ti dárúkọ ẹ ti máa wà lórí fídíò yìí báyìí. So mo fẹ́ play fídíò yìí. Tí bá play fídíò yìí tán, lágbára Ọlọ́run á jẹ́ káàṣírí gbogbo àwọn tó kù náà kó máa tú, ìyẹn àwọn tó bá ń wà báyìí. Ọmọ ọlọ́pàá kan fídíò yẹn rèé, wọ́n mú ọlọ́pàá kan, mo ti máa farabalẹ̀ play ẹ̀ fún yín, ẹ má bínú. Títí Friday kọ̀lá ní Friday àbí títí Sunday pẹ̀lú ògo Ọlọ́run laptop mi màá bẹ̀rẹ̀ sí nílò according to promise tí mo ṣe pé tí n bá gẹ́tì laptop tó ní graphics card bí Core i5 Core i7 ni mo wá go for. Kódà gan electronic webcam gan nísìnyí báyìí mo ti gẹ́ẹ̀tì òun náà, bọ̀ à ń ṣe oríṣiríṣi kan ló yẹ lọ́wọ́ títí Sunday pẹ̀lú gbọ́nà àgbéjáde. So ẹ bí ẹ pẹ̀lú mi láti bá mi wo fídíò yìí báyìí, nítorí pé màá gbé dání díẹ̀, tápá bá ti bẹ̀rẹ̀ sí ní ro mí màá gbé sílẹ̀ kẹ́ máa gbọ́ ọ́díò ẹ̀ nìkan, torí ọ́díò tó wà bẹ́ẹ̀ nìkan gbọ̀ngbọ̀ngbọ̀n lè need. Ọlọ́pàá yìí tó bá ti ní kóhun àti àwọn ìyókù ẹ̀ kí wọ́n lọ síbi tí bóyá Fúlàní ń pa wọ́n bẹ̀ ni o, bóyá àkọ́kọ́ ń ṣẹlẹ̀ ni o, anything tó bá ṣàpè wọn fún tó jọmọ́ operation. Ọlọ́pàá yìí fún ara ẹ̀ á gbọ́ pé àlẹ́jì ni, kò kìí ṣe mo sọ ẹ má kóòtì mi, mo máa play ẹ̀ tẹ́ máa gbọ́. Tó bá jẹ́ pé lóòótọ́ nírú nǹkan báyìí tá lè nígbàgbọ́ kó possible, but ká dúpẹ́ pé ọwọ́ àwọn iléeṣẹ́ ọlọ́pàá ti tó ọlọ́pàá yẹn. Ọlọ́pàá yẹn kí ló máa ń ṣe?
tóun àti àwọn ìyókù ẹ̀ tó bá ti jọ lọ sí battlefield tàbí tó bá lọ síbi tí wọ́n ti lọ ṣe peacemaking tàbí anything, ọlọ́pàá ẹgbẹ́ wọ́n ní pé wọ́n sọ pé ó máa mú ìbọn tó wà lọ́wọ́ tiẹ̀ á yìnbọn pa colleagues ẹ̀ á gbébọn ẹ̀ á lọ tà fáwọn bandits. I cannot say this news is confirmed, but nǹkan tó wà lórí fídíò yìí tá a rí tí gbogbo wa fi ojú wa rí ló ń sọ̀rọ̀ lórí ẹ̀. ọlọ́pàá yìí tó bá ti wá pa àwọn colleagues ẹ̀ á wá gbé AK-47 wọn á lọ tà fáwọn bandit according to kọ́tẹ́ ní ẹ̀ sọ́nu fídíò yìí. ṣé àwọn tó fẹ́ máa protect wa rèé?